níṣẹ́ ni inú àwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ ajílété ìlú tó ti ń jẹ kàtàn ká tó mùkọ yanganlé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ọmọ bíbí ìlú Ọ̀yọ́, Aláàfin Òòjó pa ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà àti àwọn ọmọ bíbí ìlú Ìbàdàn ní ilé Olúyọ̀lé níṣẹ́ ni inú wọn máa ń dùn lórí àbá òfin tí wọ́n fẹ́ gbé jáde ní ilé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá báyìí láti dá ìpínlẹ̀ Ìbàdàn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ tuntun láti dá sílẹ̀. Tálẹ́ni tí ó fẹ́ gbé àbá òfin jáde òun mà ní ọmọ gbajúgbajà olóṣèlú ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ni olóògbé Christopher Adébáyọ̀ Àlàó Àkàlà. ìyún ọ̀nàrẹ́bù Ọlámìjùwọ̀nlọ Àlàó Àkàlà tó ń ṣojú agbègbè Ògbómọ̀ṣọ́ North, Ògbómọ̀ṣọ́ South àti Oríire Ògbómọ̀ṣọ́ àti Oríire Local Government tó ń ṣojú wọn nílé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá Federal House of Representatives. Àbá òfin tó gbé jáde ni pé ìlú Ìbàdàn ó ti tóbi jù àti pé ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tóbi jù gbogbo Nàìjíríà, àsìkò ti tó kí wọ́n sọ wọ́n di ìpínlẹ̀ méjì. Àbá òfin tí Ọlámìjùwọ̀nlọ Àlàó Àkàlà tó gbé jáde báyìí ni pé kí ìlú Ìbàdàn kó dá dúró lọ́tọ̀, kí gbogbo àwọn ìjọba ìbílẹ̀ tó wà níbẹ̀ àti ti Ìbàràpá kí wọ́n jọ wà papọ̀. ìyẹn pé kí Ìbàdàn àti Ìbàràpá kí wọ́n jọ wà papọ̀ kí wọ́n sì dá di ìpínlẹ̀ kan. Ó ní Ìbàdàn náà ni yóò jẹ́ olú-ìlú Ìbàdàn. ìyẹn pé báwọn ọmọ kéékèèké bá ń ka state and capital Ìbàdàn ìní yóò jẹ́ ti Ìbàdàn. ó ní bàbá wa ṣe léyìí kí wọ́n wá dá ìpínlẹ̀ Ọ̀yọ́ kan dá ayọ̀ sọ́tọ̀ gbogbo ṣe wà báyìí. wọ́n ní kí ìlú Ọ̀yọ́ kó máa jẹ́ ìpínlẹ̀, kí ìlú Ògbómọ̀ṣọ́ kó máa jẹ́ olú-ìlú. Ọlámìjùwọ̀nlọ ní ìlú Ògbómọ̀ṣọ́ ò sí àní-àní gbogbo ayé ló mọ̀ pé òun ló tóbi jù ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn Ìbàdàn. ó lérò tó sì wà ní ìlú Ògbómọ̀ṣọ́ báyìí kò sí irú ẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yàtọ̀ sí Ìbàdàn nìkan. ó ní fún ìdí eléyìí bí wọ́n bá lọ gbé olú-ìlú ìyún state capital ìpínlẹ̀ Ọ̀yọ́ tuntun tó gbé wá s'Ògbómọ̀ṣọ́, ó ní lèyí yóò tún mú kí ìlú Ògbómọ̀ṣọ́ kó dàgbàsókè. tó sì ní bí wọ́n bá ṣe léyìí Ọ̀yọ́, Ògbómọ̀ṣọ́ àti Òkè Ògùn àwọn ni yóò jọ dá wà ní ìpínlẹ̀ tuntun yìí. látìgbà tí Ọlámìjùwọ̀n Àlàó Àkàlà ìyẹn ọmọ olóògbé Christopher Adébáyọ̀ Àlàó Àkàlà tó ti ṣe ìkéde yìí, ní inú àwọn ọmọ bíbí ìlú Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́ máa ń dùn. bẹ́ẹ̀ làwọn ọmọ Ìbàdàn ń sọ wípé kí Ọlọ́run jọ̀wọ́ kó tètè jẹ́ kí àbá tí ọmọ Àlàó Àkàlà gbé jáde kó tètè wá sí ìmúṣẹ, nítorí pé àlá àwọn ò ní pé kí ìlú Ìbàdàn kó dá wà, kó dá ní ìpínlẹ̀, nítorí pé àwọn kúkú ti tóbi jù tẹ́lẹ̀. èyí táwọn tún gbàgbọ́ pé yóò tún jẹ́ kí ìdàgbàsókè rẹpẹtẹ kó tó wọlé wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́. bákan náà làwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ tí ọmọ Àkàlà ti jáde, àwọn náà ń fàdúrà ránṣẹ́ sí pé ojúlówó ọmọ ọkọ ni, àti pé ó fi hàn pé ojúlówó ọmọ ọkọ bàbá ẹ̀ ni. wọ́n ní bó bá lè ṣe tí Ògbómọ̀ṣọ́ di olú-ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ tuntun, wọ́n ní ìdàgbàsókè rẹpẹtẹ ní òwò ìlú Ògbómọ̀ṣọ́ tó sì láwọn ò ní gbàgbé ẹ̀ títí láéláé. ní báyìí àbọ̀ òfin náà ó ti kọjá ìpele kejì nílé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá o. ìyẹn pé bó ṣe ń lọ yìí ó ṣeéṣe kó wá sí ìmúṣẹ, tó sì jẹ́ pé àdúrà làwọn ọmọ Ògbómọ̀ṣọ́ àtàwọn ọmọ Ìbàdàn ni wọ́n fi ń tì í pé kó tètè wá sí ìmúṣẹ.